dédé àsìkò yìí akínkàbọ̀ sórí àkọ́tún ètò ìrírí lágbà. Yorùbá bọ̀ wọ́n ní ìrírí lágbà, àgbà báyìí náà ló ní ìrírí gbogbo wa pátápátá. Ẹ jẹ́ ká máa tẹ́tí sọ́rọ̀ àgbà torí pé àwọn àgbà báyìí náà ló dáyé mu. Ètò ìrírí lágbà máa ń dé sí ojú ìwòran yín ní ìkànnì tẹlifíṣàn ayélujára tá a mọ̀ sí SMY TV. Ṣẹ́gun Mákindé lórúkọ tèmi. Lórí ètò ìrírí lágbà tòní, ìlú Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun là ń lọ. Ìwó tí ò ní lẹ́kùn tí ò sì ní kọ́kọ́rọ́ tó jẹ́ pé ẹrú gbódógbó ni bàbá wọn fi ń délé. Agboolé wo là ń lọ nílùú Ìwó? À ń lọ ságboolé Mọ́sàbí ní Gídìgbò ní ìlú Ìwó. Àlejò wa tòní àgbàlagbà ni wọ́n, àwọn ọmọ tó níláárí títí ara wọn bọ́ sóde. Wọ́n ti làákùn, wọ́n làákà, wọ́n ti ní ọ̀pọ̀lọpọ̀ rírí. Yorùbá bọ̀ wọ́n ní ọjọ́ rírí jẹ, ọjọ́ àìrí jẹ, ọjọ́ ọ̀kẹ́rẹ́ febi sùn náà ló pọ̀. Àlejò wa tòní ti pé ẹni ọgọ́rin ọdún 80 years lókè pẹ̀ ní ọjọ́ kẹrìnlélógún oṣù kìíní January 24, 2025 ni bàbá pé ọgọ́rin ọdún lókè pẹ̀. Bàbá alàgbà Timothy Oyètúnjí Ìṣọ̀lá, ẹ káàbọ̀ sórí ètò ìrírí lágbà. Ẹ̀ṣẹ̀ púpọ̀. Ọlọ́run ló wà pẹ̀lú yín. Àmín. Ọlọ́run lè fi ẹ̀yin náà sílẹ̀. Àmín. Ìgbà dídùn yóò pọ̀ ju ìgbà kíkan lọ. Àmín. Ìgbà láyé kọ́mọ́ ní ìgbà kìlú. Àdúpẹ́. Bàbá tá a bá sọ nípa Timothy Oyètúnjí Ìṣọ̀lá, ọmọ a ti sọ̀rọ̀ apá agboolé yín, ọdún wo gan la bí yín, inú ìdílé wo la bí yín sí lágboolé Mọ́sàbí? A bí mi ní January 24, 1945. 1945. January 24, 2025 ni ó pé ọgọ́rin ọdún tẹ̀tókè. Bàbá yóò ní àwọn òbí tọ́lọ́run ti ara wọn gbé yín jáde. Ẹ̀sìn mi. Ọlọ́run lè fi ẹ̀yin náà sílẹ̀. Àmín. Mo ti ara bàbá mi torí pé inú ẹ̀sìn Muslim náà bí mi. Kí ló kọ bàbá yín? Orúkọ bàbá mi Sàláwùdín Àdìsá. Bàbá Sàláwùdín Àdìsá ṣe ń bẹ láyé. Wọ́n ti kú láti 1957. tó Ọlọ́run bá fi àlùjẹ́ náà ò ní dẹ̀ra ta bàbá lọ́rẹ. Kí ló kọ ya yín? Alákẹ̀dé Àbẹ̀gbé. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé inú ẹ̀sìn Islam ni wọ́n bí yín sí. Tí béèrè bá ti ń lọ síwájú, ẹ sọ fún wa bẹ́ẹ̀ ṣe di ọmọlẹ́yìn Kristi. Ẹ jáwó lọ́dún 1945 ni wọ́n bí yín. Ṣé ẹ láǹfààní àti lọ ilé ìwé rárá? Tẹ́ ẹ bá lọ, àwọn ilé ìwé wo lẹ lọ? Ẹ ṣeun. Mo kọ́kọ́lẹ̀ ní àìpàtẹ́ bàtí jésù ní 1952. 1952. But fẹ́dà mi ó láìkí mi, ó ní mi ò ní lọ. Ó ní kò sọmọ tó wọ́n mọ̀ ọ́n níṣẹ́. Gáàsì kò burú. Màmá mi náà sì gbà. Nígbà tí pé ní tí ọkọ bá sọ, ìyàwó náà tẹ̀lé tó bá ti ráyè. Níbo di 1954, Awólọ́wọ̀ ó gbé ẹ̀kọ́ ọ̀fẹ́ jáde. Àbúrò fádà mi àwọn sì ń ṣe pásítọ̀ l'Abẹ́òkúta. Kí ló kọ àbúrò fádà yín yẹn? Àkànjí. Bàbá Àkànjí. Wọ́n á dá wọn ní jẹ́ kó mọ ìlọ títí ọ̀fẹ́ kúkú ni kò sí wàhálà. Ó ní bọ́bá ti ẹ̀jọ́ pé ó ní bóun bá
tí wọ́n bá ṣe eré sórí abà ó tó mú lọ sùkúù lọ́dún kan orí abà ni ẹ sì máa ń já eré sí nígbà yẹn bàbá ní kọ́dà mi ní kò ní lọ àwọn oníkọ́ lọ ni kírísítẹ́nì sì ni àwọn ọmọ mẹ́rin márùn-ún ni màmá mi bí mo rò pé ìjọ tiẹ̀. bẹ́ẹ̀ ni gbogbo ayé náà ní gbọ́ báyìí gbogbo ayé náà ní wò yìí gbogbo tẹ́ ń sọ yìí gbogbo ayé náà ní gbọ́ báyìí ní à ń sì ń wò yìí. ọmọ márùn-ún ni màmá mi bí àkọ́bí bàbá wa tí mo wí yẹn ló sọ di Christian Joseph Fasola nígbà bí ọmọ mi lé wọ́n sọ ní Kudi obìnrin ni but èmi ò tí ì dé mo wà ní oyún. ẹ̀yin làbí sí kẹta. ni Kudi yẹn kú nígbà tó wá kú kí làwọn ó ṣe sí wọn bí èmi bàbá wa tí mo lọ wà lábẹ́òkúta yẹn lọ́wọ́ asọ́mi ló kọ bọ̀dé mi ò fẹ́ ṣe ẹ̀sìn CAC Baptist ló wú èmi that is why tí mo fi join Baptist ní 1959. wọ́n bí ní 1945 ẹ join Baptist ní 1959. mo ti tọ̀bọ̀ mi ni o mo ti join tẹ́lẹ̀ but mo ti tọ̀bọ̀ mi ní. lọ́dún mẹ́rìnlá nù. mo ti tọ̀bọ̀ mi but during the time mo yìí wà ní school nígbà tí mo wà ní school tá a sì dánwò ní 1960 sọ̀rọ̀ automatically 55 la bẹ̀rẹ̀ 1 nígbà tí mo lè máa ṣe standard mọ́ tí mo sì ti jáde n ò gba ipò kẹfà yìí. ipò kẹlò lẹ́ ń gbà. ipò kìíní sípò kẹta ni. ipò kìíní sípò kẹta abájọ àwọn ọmọ yìí ní skul wo. ní Ànàrún DC school. Ànàrún DC school níbo lèyìn wà. ó wà létí oko wa létí àbá wa. ok ngbò di 1960 common entrance lèèyàn máa ṣe ń gbà yẹn. náà ní à ń ṣe dì sí. èyí ó sọ̀dẹ́sì skul tó bá wú yàn ẹni ọba sì mọ̀ wé skul tó bá mú àwọn òfìsì mo mú Baptist high school mo mú Catholic grammar school nísìn mo mú LA but ngbà result mi dá wọ́n pè mí fún interview. níbo. ní mẹ́tẹ̀ẹ̀ta wọ́n pè mí fún interview. ó wá ṣẹlẹ̀ pé bóra mi tí mo ní sọmọ fún mo sọ alẹ́ ọ̀hún pé ọmọ márùn-ún ni màmá mi bí èyí tí wọ́n bí lé mi obìnrin ni èyí tí mo ọkọ̀ tí wọ́n bí lé obìnrin ni à ń pè ní Dorcas. nígbà tí bóyá mi ń bò di 61 ìyàwó bóyá mi tó pé kó láti wá sí báyìí ọmọ mi èkó sí ni bóyá mi ti ń ṣiṣẹ́ ní wọ́ọ̀kì ni ọmọ mi bá ní kí n lọ sí ẹbí tó ń pa ìṣòro àti. à ń bò abẹ́hùn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mọ́ gírámàládé báyìí. nígbà tí mo bẹ̀rẹ̀ òbí mo lọ kéjú bára mi wọ́n ní àwọn bó àlẹ́ Friday bó ti di Friday kẹ́ dé ẹ̀rọ pé wọ́n ó fi ní Saturday and Sunday tí ẹ ti dé ní Friday wọ́n ní màmá mi ní ẹ̀yìn kejì ìyàwó rẹ̀ ó ti bá lè lọ wọ́n ìjọ ń gbé ni wáì kúrò náà wá gbé tiẹ̀ gbogbo bàbá tí bóyá mi ní kò sí ní àbí kẹ́yìn màmá wa wọ́n ra bọ́ọ̀lù onírun nígbà mo lọ bọ́ọ̀lù onírun báyìí wọ́n rà pé kí n fún kí wọ́n lè mọ̀ pé mo wá bí bóyá mi ti dáhùn pé kò sówó nísìnyí wọ́n ní ìṣubú mi yọ̀ọ́ bá sì lọ́kọ́ máa lọ
ọmọ mi ní kò ní bẹ́ẹ̀ o dìpọ́sìtì tá a fẹ́ ká a san bọ́yà mi ní kátólíìkì ní kí n máa lọ ó ń torí pé àláìkí dẹ́sì wọn white ni bọ́yà mi yẹn kì láìkì mi púpọ̀ ó ní white ni kí n lọ. mo ṣe interview ní bàtíṣẹ́sì wọ́n mú mi mo ṣe interview ní LA wọ́n mú mi ọ̀rẹ́ mi kan wá ń bẹ ọ̀nàdẹ́bù ní kó tó kú báyìí à ń pè ní gòkè wàbí gòkè alimi. sọ̀rọ̀ wo làwọn náà. náà wo ni ọmọ bọ́ọ̀lù gbá èmi náà sì mọ bọ́ọ̀lù gbá kódà béèyàn bá ṣe interview ó béèrè pé kí ló pẹ́ nígbà bá ti di kéèyàn mọ nǹkan kan sí kí ni ó fẹ́ èèyàn rò pé bọ́ọ̀lù náà ni kí ni nọ́mbà ẹ̀ kí ló pẹ́ wọ́n mú ilé ìwé wọ́n pè mí mo páàkì interview. ẹ̀wọ́ wà lẹ pàpà lọ. ẹ wá ṣeun mo wá lọ sí kásìkò yẹn dìpọ́sìtì tí a san ká tó bẹ̀rẹ̀ ní 61 náà ló wọ́ọ̀rì mi púpọ̀ pé owó tẹ́ ẹ sàn yìí dákun jẹ́ kí kọ́mọ èèyàn lọ ẹ̀jẹ̀ gba owó ìbàlá mo ní bóyá ló fi lè ṣe gbà ṣùgbọ́n ẹ̀yin ọjọ́ rẹ̀ principal ìyẹn wa ni bàbá alágíríkì là ń pè bàbá wa ni ní agboolé ó ní kò sí tó lé ń bẹ àwọn lọ gbà padà wọ́n bá lọ gba dìpọ́sìtì yẹn bàbá sọ lórí obìnrin yẹn. owó oṣù kúrò nílẹ̀. ọba wọlé nígbà wọlé. ẹ̀yin ọba lọ sùkúù. ni mo bá dúró. bí rìsọ́ọ̀tì yẹn ṣe dáa tó. kódà ó dùn alàgbà akíọlá tó jẹ́ ọ̀gá iléèwé ó ní àgbọ̀ akéwùmí àjọṣe dábì mi ó ní kíláàsì. akéwùmí náà fẹ́ wọlé ìwé nígbà yẹn. ní 61 yẹn àjọ fẹ́ wọlé ìwé. akéwùmí ọ̀hún kọ́ báyìí. ó ti kú báyìí láìpẹ́. ọlọ́ọ̀bá tí wọ́n sáfẹ́fẹ́ rí. tó ó ní tí wọ́n bá ó ní tí wọ́n bá wọlé ó ní kíláàsì kan náà ló ń fẹ́ kí mi mọ́ jọ wà torí àìdí àwa ọ̀pọ̀ papọ̀. àyọ ọmọ ìwé ni. ẹjọmọ bọ́ọ̀lù gbà ní. àìjọmọ bọ́ọ̀lù gbà ní. so in one word ni owó bá disqualify mi ní balẹ̀ lọ́wọ́ bọ́lá mi náà lọ́wọ́ tó wá sọ fún màmá mi pé. lọ́dà yín tẹ́ fi owó iléèwé. tẹ́ fi owó iléèwé mi san pé ó bímọ mẹ́ta fún wa àwọn ọmọ yẹn wà ó sì ń gẹ́tọ̀ ok àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ní kúkúrú bí ó ti di bá a ti parí bó ti bọ́dún ti kọjá ní ọ̀rẹ́ bọ́lá mi wá sọ pé sọ fún àwé yìí bí ọba kọ́sẹ́ kọ́sẹ́ nígbà tí yóò lè ọ̀dà mọ́ fádà mi ti kú láti 1957 nígbà àwọn olè ọ̀dà mọ́ wọn bá ní ẹnìkan télọ̀ ni ọ̀dọ̀ Fágbóǹdì télọ̀ ni bá ti bẹ̀rẹ̀ nìbàdàn Ìjẹ̀bú ní ẹ̀sìpà tó bá rán kóòtù lẹ̀ báyìí. ibo lẹ ti wá kọ́ṣẹ́ télọ̀. ibi mo ti wá kọ́ṣẹ́ télọ̀ ní Jàǹkàrà. Jàǹkàrà ní Kájọlá náà. lọ́dọ̀ bàbá Káàdì bàbá Káàdì yẹn English télọ̀ ní ilé Olúpọ̀nlé wọn àwa mẹ́jọ lẹ́kọ́sẹ́lẹ̀ kọ́sẹ́lẹ̀ àwọn méjì tún dé bá wa o níbi ọ̀gá wa wá tó wá láìkì mi dé nígbà mo fírì nínú àwọn tí wọ́n dé lẹ́yìn ìgbà tí mo lẹ́yìn àwọn mẹ́jọ tá a jẹ́ fọ́ọ̀sì hàn wọ́n fún mi lẹ́nìkan wọ́n lé mi ní kí n kọ́ iṣẹ́ kí n sì fírì rẹ̀ ibi tí ọ̀gá wa láìkì mi dé ni mo wú likeness ló fà á o mo sì kọ́ à ń pe ọmọ yẹn ní Yẹ̀kínì
kíní ní í ṣe mí ìsìn àwọn oníṣẹ̀lẹ̀ tó bá wálé látọ̀ rẹ̀ ó máa ń kéṣì ìwọ̀n wọ̀ kó bá kọ́ṣẹ́ sílọ̀ nígbà òdì 1967 tí tailors àwa tailors tá a jẹ́ English tailor àwa àtún márùn-ún ní gbogbo wo. no ní gidigbo ní sọ̀ràǹdì wa àpẹ nìkan ní wálé dìtẹ̀lọ̀ àjọ fíì ni àpẹ nìkan ní rúbì àpẹ nìkan ní wédì àpẹ nìkan ní Broadway. kí ló kọ tán pè yín gbà náà. Tímì ni Tímì. ni mo dé lórí. torí pé Timothy ló kọ yín. bẹ́ẹ̀ ni náà ti sọ yín di Tímì Tailor. Tímì di Tailor. kódà ìtọ́gà wa gan máa ń pè mí gan ni. ìgbà tó jẹ́ pọ̀pọ̀ lọ́wọ́ à. ní kúkúrú ńgbà tí mo free ìgbà tí mò ń tí ó di 67 tí mò ń ṣiṣẹ́ tí mo free ọmọ tí ọ̀gá wa fún mi tán bóyá mi kan wá ní bóyá mi lágbo lé ni o ó ní òun mú mi ọ̀fà ó ní bí mo ṣe mọ sẹ́yìn ó ní kí n sì mo bá dé ọ̀fà réwé ní sí iṣẹ́ ó ní wọn sọ fáwọn ọ̀gá kọ́sítọ́mà gidi. ìwọ̀n ní kọ́sítọ́mà gidi ìjọ rẹ̀ mo bá lọ ní 1/1 1967 mo lọ ọ̀fà ní Kwara Street nígbòdì mo wà ńbẹ̀ nígbà mo débẹ̀ bọ́lá mi hàn ó kúrò lọ́hùn iṣẹ́ gbé kúrò kò wá sí ọ̀fà mọ́ rárá èmi ọmọ Olúpọ̀nà kan àwa báyìí la sì jọ rí orí mo níṣe là ń pè ọkùnrin ó ní wíwà mi ti rí yìí ó ní mo ṣe é súnmọ́ ó ní kí n mọ́ doubt mind ó ní kí n ṣe wà bí àrẹ́ǹtì ilé 50 naira. 50 naira àgbà náà bí èlò ní báyìí. 50 naira àgbà náà yóò tó 2000 sí. àbí 20,000. ṣọ́ọ̀bù ní mo rent 50 naira náà ni ní ṣọ́ọ̀bù mo rent mainline ló ti wà. lọ́fà. ọ̀pọ̀ irú ẹni tí ń bẹ ní ọ̀fà bíi pé mainline mo wà tí wọ́n mọ̀ mí mo kọ́ ọmọ márùn-ún níṣẹ́ ní ọ̀fà mo wà ń bẹ̀ títí nígbà òdi 1969 ọ̀gá kan ní ẹnjìníà ní Mr. Jọ̀ọ́dá ọmọ Abẹ́òkúta ní. Jọ̀ọ́dá. ó ní ìfẹ́ tí mi ó lóun ka pépà ó ní wọ́n pé wọ́n ń wá télọ̀ ní P&T. ẹ̀wọ̀n P&T. Post and Telegraph. Nílọrin. bẹ́ẹ̀ tó ṣe fanu. náà ń wo ìtí ẹ̀ kí ìfọ̀n mo fi lọ olúlóníṣe yẹn torí ọlọ́rọ̀ jọ ni wá ó ní mo lè lọ́kẹ́ ó ní ṣebí kí n lọ ní Monday kí n sì dé ní Friday mi lọ́rọ̀ yìí Mr. Jọ̀ọ́dá bá ní òun ọba ń kọ application ó ní wọn ó sì gbà mí ọba kọ application àṣẹ télọ̀ mẹ́ta yẹn ń wá ní P&T nílọrin àwọn 12 ni wọ́n rán yúnífọ́ọ̀mù tí wọ́n yóò ṣe gíga tí wọ́n jẹ́ permanent tailors. staff. mo bá lọ mo mú application yẹn lọ wọ́n bá pè mí wọ́n ní àpàdé ní 10 ní Tuesday bí ó ti di Tuesday tá a pàdé àwọn télọ̀ 12 ló pàdé ńbẹ̀ àwọn kan wá látòrò àwọn kan wá látàjàṣẹ́ àwọn kan wá ní Ìjọ̀pẹ̀ àwọn tí wọ́n ti lọrin wá ìlú náà lọ àwa ní ọ̀gá wa ní télọ̀ mẹ́ta gbọ̀n postmaster ó ní télọ̀ mẹ́ta là ń wá ó ní ẹ̀sìn ti pọ̀ gbákejì ẹ̀ ní ẹ̀ẹ́sì ìtàkùn fún ẹni ẹni ọba pass ìyẹn gbéṣẹ́ fún. bí wọ́n ti dé ìtàkùn fún wa bẹ́ẹ̀ ti wọ́n wọnú ilé lọ federal government ló sì ní P&T wọ́n ní
píàǹtì wọ́n ní píàǹtì yìí wọ́n láwọn káwọn ará aṣọ yìí nílọrin wọ́n láwọn oṣù mọ̀ye tí wọ́n rà wọ́n láti Èkó ni wọ́n ti rà ránṣẹ́ ẹni ó bá bàjẹ́ yóò sanwó o tàbí kó rà míì ní òbúrú ìlera tèmi ó sì dára ẹ̀ lójú kó lẹ́yìn bí ngbà mọ wọn mo kọ́kọ́ ẹ̀ sí. ẹ ti bí Kúnlé ńgbà náà. àyìn mo fi ṣàpèjúwe yìí mo kọ́kọ́ ẹ̀ sí pé aṣọ ti tó lẹ́yìn ọ́fíìsà báyìí rí o. èmi tí mò ń jẹ́ tí mi mo ràn bẹ́ẹ̀ làwọn méjèèjì la ṣe wọ́n bá ní ká kó wá níjọ́ mẹ́rin wọ́n fún ọjọ́ mẹ́jọ pé Tuesday ọjọ́ mẹ́jọ ká kó wá. ìyẹn ọjọ́ kẹjọ sígbà àjíjọ náà. nígbà kó dé lọ yẹn wọ́n bá ké sí àwọn tí ẹni aṣọ wọn ni wọ́n wá dúró wọ́n sì dúró wọ́n ní kí eléyìí ọmọ àgbà sí eléyìí lọ mẹ́jọ kọ ẹni ọ̀run mẹ́jọ bọ́tọ̀ nù wọ́n máa lọ síbẹ̀ nígbà wọn wọ aṣọ wò ni wọ́n rí i pé pàápàá jùlọ ní tèmi bí wọ́n ti wọ́ tòmórò wọ́n ló kọ́ mi bẹ́ẹ̀ àwọn mẹ́sàn-án yòókù wọ́n ní kí ọ̀kan máa lọ sí ọ́fíìsì báyìí wọ́n ní kí ọ̀kan máa lọ sí àwọn mẹ́ẹ̀ẹ́ta tí wọ́n gbà àdúní ọ́fíìsì náà fi á sí ẹ̀yìn àmà lọ nígbà wá dé àdúní ọ́fíìsì mo ní mo mọ̀ fúra pé àwa yìí mọ̀ ní mẹ́ta tẹ́ ń wá ó ní jámọ̀ wọn nígbà postmaster yọ sí a ó ní àwọn ti gbẹ̀yìn mẹ́ẹ̀ta ó ní ètò wọlé ó láwọn bá pín ní identity card ó ní ṣùgbọ́n àwọn ò lè ṣe ní àyè tó pé látẹ̀kọ̀ ni ó ti wá wọ́n sì laminate ẹ̀ wá ni kò sí nǹkan kan kíní mi bẹ lé báyìí ID card mi bẹ lé. tá a fi gbà ń ṣiṣẹ́ ọdún mélòó lẹ fi ṣiṣẹ́ ń bẹ̀ sà. mo lò ọdún kan. kí ló dé. ẹ ṣe mi very nice very good question nígbà odi oṣù kẹta tá a bẹ̀rẹ̀ ni wọ́n ń sanwó orí gántà yẹn ti sanwó nígbà wọ́n sanwó fún wa wọ́n san fáwa télọ̀ wọ́n san fáwọn òṣìṣẹ́ but àwọn òṣìṣẹ́ yẹn wọ́n fún ẹ ní allowance wọn ò fún àwa mẹ́ta lẹ́nìkan wá dá inú àmẹ́ta ń pé ṣé mo rí kí wọ́n yàn á jẹ wọ́n fún àwọn òṣìṣẹ́ ní allowance wọn ò fún àwa. ṣẹṣẹ kan náà lẹ ń ṣe. mo bá bọ̀ kọ́ṣẹ́ yẹn dá a pọ̀ bí mo ní ẹ̀fẹ́ ọ̀lẹ̀ mo ní wọ́n yọjú sí mo ní wọ́n kè sí nígbà mo ké sí pé mo sà ní allowance sílẹ̀ ń béèrè ṣé àwọn olówó fún yín ni àbí káwọn ọ̀rọ̀ àmọ́ sí ni wọ́n láwọn táwọn fún ní allowance yẹn wọ́n ní shortage allowance ni wọ́n ní ẹlẹ́ta staff fún yàn kó ń tẹ̀ pọ̀ ń lọ ṣẹ́ṣẹ́ ń jì kọ́ mọ́ mọ̀ ń wá mọ́ ẹni ọ̀tá sáàmù ò sì sanwó ń padà nínú kòtò ọba wọ́n ní bẹ́lẹ̀ bá dé post order nǹkan kan kì í sì sí láǹfọ̀mù lọ́wọ́ àgbà náà. aláfọ̀ yìí báyìí tí wọ́n máa ṣe garara kan. nígbà tá a wá ní kúkúrú kí n má fòbì kan nígbà tá a bẹ̀ sílé wọn mú àtán wọ́n ní kí ni mọ́tò yìí èmi mọ̀ kà. kí sì ni mọ́tò náà ń gbà náà ẹ̀yìn láti mọ̀ ẹ́. mo rántí wọ́n ní make secret to be secret. ìwò lẹ́nu awo wo. wọ́n ní kó lè bá yé yín wọ́n ní bí wọ́n bá fẹ́ gbàjọba látẹ̀kù pé aago 7 làwọn gbàjọba o kí ẹ̀yin rẹ̀ wà ń bẹ̀ kẹ́ bọ́ ta o kẹ́ lọ bẹ̀rẹ̀ sẹ́wọ̀n wọ́n ní fóònù tí wọ́n bá ń fóònù wọn láwọn pé àǹtí ọmọ gbọ́ wọn láwọn táwọn wà lọ́fíìsì ọmọ gbọ́ wọn ló báyìí ti lu wọn ni wọn mọ̀ pé ọ̀dọ̀ plant ló ti lu that is why táwọn fi ní make
síkì tó bí síkì. sìkìtì lẹ́ẹ̀ fi lù lọ́dún kan No. lọ́rẹ̀. Mo wá gbé gẹ̀ẹ́dì lérí ọkọ̀ tí mò ń wọ̀ lọ. Látọ̀fà. Látọ̀fà 31 miles ní Ọ̀fà sí Ìlọrin. Mo ní mo bá yọ owó yìí ìyàwó tèmi náà sì ti fẹ́ tó gbé. ẹ ìgbéyàwó ń gbà Mi ò náà gbéyàwó. bọ́ọ̀lù lẹ́ ń ṣe kí ń gbà Bọ́ yín. ìyẹn 1970 mo gbéyàwó. Mo gbéyàwó 1970. Ok. Mo ní ọ̀rẹ́ mi Olú là ń pè. Ó ní kí wọ́n máa scott lọ́dọ̀ òun ńìlọrin. ńìlọrin. Mo tó báyìí di Friday kí n máa lọ Ọ̀fà. Mo ní mo ti ẹ̀rú pín. Mo ní gbére Ọ̀fà mo dá. Kó tó máa gbúrò mi ńlọrin àtòkójókò òrókòtó ọlọ́mọdé wọn fi aṣọ àmì àní tó kòròkòdó kòrókòtó gbogbo ibi tẹ̀ tí wọ́n kàn ní SMY TV. mo bá ti padà bá ti rìtáyà ráúráú tó bá jẹ́ pé iṣẹ́ ìjọba ilẹ̀ pàpà sí. tí mò ń ṣe lọ ni mo pàpà sí. bàbá torí tá a bá ní ká máa sọ rírí Ọ̀fà yóò pẹ́ gan o. Igbó lẹ gbéyàwó ta lẹ fẹ́ bó ní ìgbésí ayé lẹ́yìn ìgbéyàwó. Mo gbéyàwó ní 1970 alẹ́ April. Ní 1970. Ta lẹ fẹ́ ọmọ agboolé wo ni ọmọ ìlú wo ni ọ. Mo fẹ́ Ayọ̀ọ́lá ní Ládàpọ̀. Agboolé wo. Agboolé Àwò Kéké. Àwò Kéké. Adúpẹ́ pọ̀. Adúpẹ́ ìyá kílẹ̀ kó kọ wa. Ayọ̀ọ́lá. Ayọ̀ọ́lá. Ọmọ Ládàpọ̀ nílé Àwò Kéké nílùú Wo. Adúpẹ́ bó ní ìgbéyàwó yín. Ó dùn gbogbo kan sí mo ì tún gba àdúrà lọ́dọ̀ ìdí mi ẹ̀kọ́ lọ́tún lẹ́dùn rẹ̀ pé wọ́n mọ̀ yìí ìdípẹ́ kórìíra rẹ̀ o àti ọmọ sẹ́ni ọ̀dẹ̀ tí ọ̀nà títì rẹ̀ ṣùgbọ́n bó ti forí mọ́ wọn lẹ́yìn gbogbo ọlọ́run ọmọ ọ̀kẹ́ wọ̀ náà ní àmì ó ní tún sàmì lẹ́ẹ̀kan mo sá sàmì lẹ́ẹ̀mẹ́ta I'm yours sincerely up to this present time kò sí ọmọ mi kan tí ọ̀kẹ́ mi. Ọlọ́run ṣeun Ọlọ́run àtúbọ̀ máa bùkún fún wọn Ọlọ́run àtúbọ̀ máa pèsè fún wọn. àdúrà ìgbà wa ṣe ọwọ́ àgbà nígbà wọn dìde ó ní bó o ti ń ṣe ọmọ òsì pọ̀ jù bẹ́ẹ̀ lọ. ṣé ẹ mọ̀ pé nǹkan àwọn ọmọ ń ṣe fún mi nídìí nǹkan lórí ó níye lórí nǹkan ń ṣe yìí sí ọbẹ̀ ìlú tẹ̀mí ṣe ìgbọ̀ngbà náà o. Bàbàrà ní tẹ̀sí ń gbà náà ìgbà táwọn ọmọ tí wọn náà bá máa ṣe fún wọn náà yóò jù báyìí lọ lágbára Ọlọ́run ní dáadáa. àwọn ọmọ tí wọn náà sì ṣe bẹ́ẹ̀ lọ fún wọn. Ìgbéyàwó dùn. Ó lárinrin. Níbo di 70 tí mo gbé àpò sí Ọ̀fà. Ọ̀fà náà lẹ padà sí. Gbogbo nǹkan mi wà lọ́fà. First born mi Olúrántí Tìmọ́tì Ọ̀fà lábísí Àràbí Tìmọ́tì Ọ̀fà lábísí. Àwọn ń kọ́. Ọ̀kan wà ní ilé ọkọ rẹ̀ ní Àlàbí Tìmọ́tì. Ó wà ní ilé Èkó. Ọlọ́run ti kẹ́ ọ̀nà òun náà ní bùbá yìí lọ. Èyí tá a wá tábílẹ̀ là ń pè ní Rótìmí. Rótìmí hàn. Olúwa Rótìmí Ọláníwájú. Bá a ti bí tán èṣù lágbára o. Níbo di 1976 tó di ọdún kẹsàn-án tí mo dọ́fà Rótìmí àfẹ́ máa tètè gbé lẹ́bàá ó ti wọ́n sí
ìyẹn ó ló tì mí first ó tì mí. nígbà tá a wá tún bí ọmọ mi lọ́jọ́kùnrin àwa sọ padà sí Rótìmí. ẹ wá fi owó kọ èyí tí ó lọ yẹn àfi sọrí rẹ̀ pé Rótìmí tó wá padà wà níjọ́ láríwájú. níjọ́ láríwájú èmi ni tí ní tòótọ́ bí ìgbà tó pé bàbá mi tó wáyé ni làlúrí kan ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ẹ ti ní ká máa spẹ́lẹ̀ ní lọ́kọ̀ọ̀kan pé ìjọ tí ó dàbí ẹni pé inú yín bàjẹ́ díẹ̀. inú mi dùn débi pé fóòtù ọdún bìtì ni mò ń lò. ní ṣíṣe ìdíṣẹ́ télọ̀ náà ayé dá o. fóòtù ọdún bìtì ni mò ń lò Èkó mo ti lọ́ọ́ rà ní ff lẹ́kọ̀ọ́ tí mo bá ń lọ sí ṣọ́ọ̀bù tí mo bá fẹ́ kò lé wọ́n sì lé pọ́pọ́ọ̀fù ní sẹ́wọ̀n pé inú mi dùn àwọn ọmọ náà àtẹlẹ́yìn àti Rótìmí tí mo wí. eléyìí tẹ̀ ń dakọ̀ ìbí eléyìí gómìnà pẹ̀lẹ́ Ògùn eléyìí tẹ̀ ń sọ yìí ọkọ̀ àwọn máa jẹ. kólé mo fẹ́ rọ pé mo kíkì mọ́tò mo dé ṣọ́ọ̀bù kò lè kẹ́yìn ní ìyàwó àbúrò mi wá bá mi pé àwọn ọkọ òun ó ti kó inú òróró after that bill àṣẹ́gbà tí Rótìmí fóun lọ́wọ́ ọ̀kọ́ra. ọ̀rọ̀ burúkú tó tẹ̀rẹ́rẹ́ o mélòó ló kó ní òróró. méjèèjì. àti Rótìmí àti jábìlì. eléyìí pé òun lọ́wọ́ ọ̀kọ́ra Rótìmí ní òun lọ́wọ́ ọ̀kọ́ra mo ì ti bọ́ ní sílẹ̀ kọ̀ọ̀kan. àwọn méjèèjì sáàpọ̀ ní òróró. bí eléyìí ti Rótìmí báyìí Rótìmí náà bá fà. àwọn méjèèjì bá gbóná. ìjọba èké. àwọn méjèèjì bá ọlọ́ọ̀ni ọ̀jẹ̀kẹ́lẹ́ yìí ò dojú dé iná ẹ rí i pé àpáyàn yìí wà ń bẹ̀ báyìí. bẹ́ẹ̀ni ẹni ìtàn làwọn méjèèjì. náà ni o mo wá fẹ́ sọ fún mi pé Rótìmí yẹn nígbà tá a dé ọsibítù nígbà tá a máa kó aṣọ lára rẹ̀ báyìí lára rẹ̀ pàtó lò ni mo wá bí dókítà lórí pé sọmọ ẹ ó yìí. sọmọ yìí ẹwà ń bẹ́ẹ̀ ó náà ti fún un ní abẹ́rẹ́ ó náà ti fún un lọ ó ní ìfọkànbalẹ̀. ẹni ọlọ́ọ̀ pa làwọn méjèèjì. náà ni o. wọ́n wá nífẹ̀ẹ́ ara wọn débi. tọ́pọ̀ àwọn ọmọ ìyá wọn yòókù ò ráàyè wọn tó ara wọn. kí mọ́ àgùn. ìjọ yẹn ló dàbí ẹni pé ọkàn yín mì. ó mì jù. bá a ti gbọ́. bá a ti gbọ́ pé mo lùsì ọmọ méjì lẹ́ẹ̀kan. lọ́fà náà. níbo. ẹ ti déwò padà. mo ti déwò padà. ẹ ti sọ ní àjò yín padà sí. mo kúrò ní Ọ̀fà ní 77. 19 kí wàá ní olóróró dé. ṣé tí olóróró. tí olóróró pọ̀pọ̀. 81 lọ sí. 1982 ni. kí mọ́ pàgọ́. ẹ̀rọ tí ọ̀gbẹ́ni Kúnlé Timothy bá ń wo ìfọ̀rọ̀wánilẹ́nuwò àwọn náà tún máa rántí ọjọ́ náà lọ ṣùgbọ́n wọn kéré wọn lè má rántí. ó mọ̀ pé nǹkan ṣe o. àti tẹ́ ẹ bá pa fún. ó mọ̀ pé nǹkan ṣe o. ṣé ẹ wá rí nígbà wá rí báyìí mo ní. adúpẹ́ ọjà sáyọ̀ lónìí. ọjà sáyọ̀. adúpẹ́. ọjà sáyọ̀. ìbànújẹ́ dayọ̀. ọkàn mi bàjẹ́ pọ̀ o. níjọ́ náà. níjọ́ náà. ẹkún dẹ́rìn. ẹkún dẹ́rìn. wọ́n lò tó sùn mélòó lọ́sibítù àtẹ̀gbọ́n àtàbúrò. ilé àbúrò lọ́wọ́ kọ́ jáde sí àmọ́ fóònù ló lékè ẹ̀gbọ́n lọ́kẹ́lẹ̀ gan-an. wọ́n fẹ́ sọ ìyá onípọ̀ pọ́ọ̀fù lẹ́nu òkìkí ọkàn wò lọ́dún náà òkìkí ọkàn wò lọ́dún náà. ọkàn kò sí ẹni mi kan tí òdòdó ń bá báwọn tí mo tí o. nígbà tí ajọ́sọ̀gbọ̀ lọ́dọ̀ lásìkò kan ní kí ni mò ń wò. dọ́kítà lásìkò kan wọ́ọ̀dù kan náà. wọ́n jọ bí apọ̀ ni. ó ní kí ni mò ń wò
ní sàn tí kìíní ìṣẹ̀lẹ̀ mo ní ọ̀tútù la gbé ọ lọ mo ní dọ́kàrún tá a sì ìjọ tútù làwọn òṣìṣẹ́ dá sẹ́lẹ̀. ọ̀ṣùtù wo lẹ gbọ́n lọ́gbà náà jẹ́nẹ́rà. jẹ́nẹ́rà la gbé ọ lọ ni dr adébáyọ̀ wá sọ fún mi pé kí n máa gbé àbọ̀ àwa àlùjọ márùn-ún lọ́dọ̀ rẹ̀ aṣọ́wó fún wọn àwa àlùjọ márùn-ún lọ́dọ̀ rẹ̀ mo ní padà sí jẹ́nẹ́rà tútù mo wá padà sí jẹ́nẹ́rà tútù mo wá ń tọ́jú ẹ̀ àmìlọ́sì sí alẹ́ ibí àti ibí lójú mi ó ti kù báyìí. ìyẹn ti Mr. Kúnlé. lójú mi ni ti ẹ̀ ọ̀dọ́ yìí ibí àti ibí ọjọ́ ìpọ̀ mo wá dáhùn mo bẹ́ẹ̀ mi kan wá dáhùn pé òrí àmọ́ ọ̀rẹ́ kìíní yìí o òrí àmọ́ òrí ẹkùn kọ̀ọ̀rẹ́ kìíní yìí o. omi tó bá mọ níwọ̀n là á dá láàsì. ó ní máa lọ́dọ̀ láti gbọ́n nígbà mo lọ́dọ̀ láti gbọ́n ní ìgbà márùn-ún òun ṣe operation fún un. lótì mí nǹkan náà ni mo ní ìgbà márùn-ún mo ní sẹ́sì lò pé yóò ó lòun lòun fún mi tí dr láti kọ́ bá wálẹ̀ yìí ní ìsìn tí mo wá gbọ́ pọ́ wá mo máa ń lọ kí ọkàn mi bàjẹ́ mo ní bẹ́ẹ̀ lọ́mọ ẹni yìí báyìí ó ní lẹ́yìn ó ní tó ló lọ mo ní mo ló lọ. owó ń bẹ. ṣìkìṣìkì náà ni. wọ́n bàjẹ́ náà ni àwọn oná lórí. àwọn ọmọ bowó jẹ. ọwọ́ àdìjọ́ kejì ó ní ó ti jẹun báyìí ó lóun ò lè ṣiṣẹ́ fún mi lónìí ó ní tó bá di láàárọ̀ ọ̀la òun ó bẹ̀rẹ̀ iṣẹ́ kì í mú ètò bọ̀ nínú òwú ó ti di 7 o'clock ojúṣe ìmọ̀lẹ́ ojúṣe rẹ̀ lójijì. ẹ̀bùn náà ń lò ń gbà yẹn. ìlóbù. ohun ọ̀dọ̀ sútù ìlóbù. ohun ọ̀dọ̀ sútù bóyá àlájẹ́ ó sínú ẹ̀mí díẹ̀ ní èjì ni o kí n má fàágùn nígbà wọn ò ní ń gbé lọ lé wọn mo ti bàjẹ́ bẹ́ẹ̀ mo ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló gbé òtílé mo ní mo ti dé oníbò ni mo ní dáadáa ni àmọ́ bá tẹ àyà mi já nígbà tí ẹnì kan kù gbé ọ̀rọ̀ náà fẹ́ bẹ̀rẹ̀ sẹ́ńtò òkùnkù lè sá lọ òjìjọ kówó wa ìdáàsó ẹ má bá sẹ́yìn lọ mo rí i tí mo bá lò Òṣogbo lónìí nílò bóyá ni o ní ìsinmi lọ́la àwọn ìṣòro tẹ́ ẹ ní kí n máa wí nìyẹn o tó bá dọ̀tún la ń pàdé lọ nítorí Òṣogbo tó bá dijọ́ mẹ́rin ń ó sinmi tó bá dijọ́ márùn-ún màmá wọn wà ń bẹ̀. abiyamọ kò rọ mọ. màmá wọn wà ń bẹ̀ yóò jẹ yóò mú mi wọ́n jọ wà ní ọ̀hún ní kúkúrú nígbà tó náà parí nígbà tó náà gbádùn kò sẹ́ni tí ọ̀mọ̀wé ní wọn Ọlọ́run lọ́kàn kádàrá pé iṣẹ́ pákó àní lóṣù mi jáde. olówó ní ṣiṣẹ́ pákó tálíkà sí. lóṣù mi jáde ó fún mi ní rìsọ́ọ̀tì ẹ̀ báyìí àwọn ìkànnì ní Mr. Kíyòyè ẹ̀ mọ̀ bóyá ó ní white ń jẹ́kọ́ ó ní kí n jẹ́kọ́ lọ sí ọkọ̀ ara ìsúkè jíjẹ́ sọ èyí ó ní kí n ṣe tí wọ́n jẹ́kọ́ lọ sí University Straight credit pọ̀ nù ìjọ́sìn ó ní kí n kú jẹ́ lọ sí University Straight mo ní kò sí pé technical ní òwò ọ̀lẹ̀ ọlọ́run sì fèrè sí ọlọ́run ọ̀dà àti òun àtàwọn àbúrò lẹ́yìn rẹ̀ ọlọ́run ọ̀dà wa lẹ́bi àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run òfò tó rojo òfò tó ṣẹlẹ̀ kò tó ìdùnnú tó lọ́n ṣe fún un. òfò tó wáyé kò tó dùnnú àdúpẹ́ pé ẹkún dẹ̀rẹ̀ o bàbá ẹ jẹ́ kí. nínú mọ́mọ́ o. ní last week
ọ̀dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ mọ wà léròtù bí ìgbà mọ wà ní ilé mọ̀sábì kí ni èmi ń lò look at so that is why. ìrírí pọ̀ ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ láwọn oníná lórí náà tọ́ bọ́ sí owó ń bẹ́ ń gbà kan ọgbọ́ bí àwọn tó máa dọ́kọ̀ dó lọ́nà. ọkọ̀ káwọn eléyìí dájú èèyàn gan-an yẹn náà. torí mo mọ̀ ó wà nù tó ti ẹ̀mú tẹ́ fi ra bítù nígbà yẹn owó ń bẹ. yàtọ̀ iṣẹ́ tẹ́lẹ̀ iṣẹ́ wo lẹ tó yàn láyò tó fi wá dé tabua kí wọ́n tó tọ́ bọ̀. ẹ ṣeun. bàbá tí wọ́n tọ́ bọ̀ ni àbẹ́yìn lẹ ṣàfọ́fà. wọ́n tọ́ bọ̀ ni wọ́n sì kàn mí ní kẹ ọkàn yẹn pé wà ní káwọn ní kẹ. ọ̀rọ̀ Ọlọ́run ó ṣe pàtàkì ẹni ọba gbẹ́kẹ̀lé Ọlọ́run kò ní jogún òfo báyìí. ẹ máa sọ̀rọ̀ yín ọ̀la. kò ní jogún òfo ṣùgbọ́n èṣù lágbára. kò ní gbàlà. wọ́n lágbára èṣù sọ àwọn èṣù wọ́n sọ fún mi wọ́n ní kí ni fáàrí rẹ bí bá ọmọ bá jẹ bí ọ kí ni fúnkàn fúlẹ̀ rẹ mi ò sì kíyèsí àárín. iṣẹ́ tẹ́lọ̀ náà lẹ́ ń sìn bá náà bẹ́ẹ̀ ta sìmẹ́ntì. rárá o tẹ́lọ̀ náà mò ń sọ. ẹ ta sìmẹ́ntì. mi ò ta sìmẹ́ntì yìí. iṣẹ́ tẹ́lọ̀ náà lẹ́ ṣe dálẹ̀. mo rẹ sọ lónìí wọ́n kàn yẹ kó ní Sunday agbára mi mọ́ tẹ́lọ̀ ni àwọn ọmọ ẹsẹ̀ mi tí mo bá dé Ọ̀fà báyìí ànígbà wọn kúrò ní Ọ̀fà àwọn sọ̀rọ̀ àǹjì wa wọn sọkún wọn lóògùn ní ẹbí wa mú wọn ní tí mi ti dọ́mọ Ọ̀fà wọn lóògùn náà. kí ló sún padà wálé ìgbà tí ìsìnkú ọjọ́ orí ti pọ̀ ń gbà ní. ọ̀pọ̀ kò pọ̀ bóyá mi nìkan ló wà ní àbúrò mi obìnrin ó wà nǹkan mi àbúrò mi ọkùnrin tó bí lélẹ́yìn ṣé mo rí pé àwọn ọmọ tí màmá mi bí òun wà ní Port Harcourt ní wá sọ fún mi pé ìwọ tó wà ní wáì tó wà ní tí màmá yẹn mọ̀ kù sí igbó àtú láti ìgbà wà ní bọ̀tà àwọn ilé tù ó yìí sọ fún mi pé tí mo bá délé ẹ gbọ́ àwọn Yorùbá ká gbèdì fún wọn. yíyan bá gbèdì fún ọ kó tó jùrù fún ọ. kó tó jùrù. wọ́n ní ọ̀rẹ́ mi ní ilé lọ́nlọ́ yìí ó tó ọ̀bá lè lọ lé tó fi ojú àwọn ó sì rí àràmọ̀jú tó mi ìbálé tó bá jọ mẹ́tàlá bàbá Ọ̀fà lọ́ọ́ máa jẹ́ o kú yá a lọ. àwọn pé tẹ́ ẹ̀ bá wálé gan wọ́n tún pàpàdà nǹkan rú náà ni. bẹ́ẹ̀ ni. bàbá mo fẹ́ kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ọpẹ́ ni o. torí àwọn ọmọ náà ni àsìkò tí gbogbo ayé ń wò ẹ dúpẹ́ lọ́wọ́ wọn lọ́kọ̀ọ̀kan kejì látòrí àkọ́kọ́. mo dúpẹ́ lọ́wọ́ ọmọ gbogbo tó bẹ̀rẹ̀ lórí Olúrántí Olóròdó Olúrántí ni mo sì ní fẹ́ Olóròdó mo dúpẹ́ lọ́wọ́ Rótìmí Àlàbí Timothy mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ wọ́n ọmọ ìpín àgbà mo dúpẹ́ lọ́wọ́ Rótìmí ó gbìyànjú ó ṣe púpọ̀ mọ̀ ń bọ̀ ó ṣe púpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àgbéga Ọlọ́run lérè mo dúpẹ́ lọ́wọ́ Kúnlé àti Rótìmí àti Kúnlé àwọn kò kú mọ́ ni. kò kú mọ́ ni wọ́n sì sọ ọmọ fún mi wọ́n sọ ọmọ fún mi àwọn yòókù náà gbìyànjú o wọ́n gbìyànjú o kò kéèyàn lè ṣe tán. bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ Ọlájídé Timothy
òun náà wà lẹ́kọ̀ọ́ tí ọ̀bà sí lẹ́kọ̀ọ́ ni wà níbi prógámù ìgbàlẹ̀ náà. kò sọ̀rọ̀ la ọ̀gbẹ́ni Kúnlé tó wà tòsí náà wọ́n tó bẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ. ó tó bẹ́ẹ̀ bó ti jẹ́ pé ó wà níbi ó wà wọ́n bá ti gbọ́ tó yọ ọmọ pé wọ́n ṣètò tó àdúpẹ́ bàbá kí ni ìmọ̀ràn yín fáwọn èèyàn pàápàá jùlọ àwọn ọ̀dọ́. ìmọ̀ràn mi fún àwọn ọ̀dọ́ ni pé kí àwọn ọ̀dọ́ kí wọ́n gbọ́ t'Ọlọ́run kí wọ́n fi Ọlọ́run sí nọ́mbà 1. ìdàkejì kí wọ́n má ṣe kọ ọ̀rọ̀ sí ìgbìmọ̀ lẹ́nu orí àbáwáyé wọn. omi ìlé dá nínú àwọn òbí omi ìlé burú bọ̀ tí wọ́n máa ń yẹ kúkú wọ́n máa ń yẹ kọ̀kọ̀ kí wọ́n rántí pé ìpàṣẹ wọn là ń gbà wáyé. bàbá ẹ ṣeun bí ojú ọ̀nà tó gbogbo ẹ̀yin tẹ̀ ń wà ní ojú wòran ìkànnì SNY TV náà lẹ ti ń wò láti bí ìṣẹ́jú díẹ̀ sẹ́yìn àlejò wa pàtàkì lórí ètò ìrírí làgbà tòní náà ni alàgbà Timothy Oyètúnjí Ìṣọ̀lá ọmọ agboolé mọ́sábì ni wọ́n nílùú Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun adúpẹ́ o lọ́wọ́ gbogbo àwọn ọmọ bàbá tí wọ́n jẹ́ kí ètò yìí ó wáyé ní òní tí ẹ sì wò wá ìkànnì SNY TV ni ẹ máa wò ẹ máa subscribe ẹ máa share rẹ̀ kẹ̀sì tó máa ṣe kóríyá fáwọn èèyàn láti subscribe sí channel wa tẹ́ bá ti subscribe tán ẹ tún tẹ bọ́tìnì tó ní í ṣe pẹ̀lú notification torí ìgbà tá a bá gbé fídíò míì dé kẹ́ lè rí wa wò dáadáa dúpẹ́ pọ̀ àjọṣe tó tòní ní ọ̀gbẹ́ni Kúnlé Timothy àjọṣe tó tòní náà ni Akíntayọ̀ Àlàbí ni ayàwòrán wa lágbára Ọlọ́run ní yàwèrè o láṣetò àrò ní yàwèrè Akíntayọ̀ Àlàbí ṣùgbọ́n tá a bá níròyìn tó ní í ṣe pẹ̀lú ẹni tó ní pè ní dápọ̀lọ́ òun náà ní pàpàyà àwòrán rẹ̀ tó títí dijọ́ mi ọ̀dọ́ rẹ̀ tá a tún padì lórí ètò ìrírí làgbà ní SNY TV Ṣẹ́gun Mákindé ni mò ń sọ wípé ká pàdé láyọ̀.